gbogbo ọmọ Kwara takọtabo ẹ orí gbọ́rọ̀ wa tọpẹ́. gbogbo ọmọ Kwara takọtabo ẹ orí gbọ́rọ̀ wa tọpẹ́ o. Abdulrahman lọ́sàdéhùn lọ́jọ́sí ìgbé tóun bá wọlé tabadígbò fóun gbogbo ohun tó ń jẹ wáyà òun wá ṣe díẹ̀ níbẹ̀ nítorí kò sẹ́ni tó dẹ̀ lè ṣe é tán. gbogbo lẹ́kọ̀ọ́ lòdì tuntun ṣe lápapọ̀ pátápátá. ìgbáyé gbádùn ara lò. pẹ̀lú ètò ẹ̀kọ́ tó mú náà dóko òun ló jẹ́ gómìnà wa lógún. gbogbo ibi tá a pa omi òde o ó ṣe kànga dẹ̀rọ̀ fún gbogbo wọn. ó fún wa ní transformer gbogbo ìlú tọ̀nà ẹ̀kẹ́ nẹ́nẹ́. gbogbo ilé-ìwòsàn ó ṣe rí innovation fún wọn pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé àtògùn lọ́pọ̀lọpọ̀ ààrẹ òní ṣe wá mọ́. ètò ọ̀gbìn tó gbélékè ó ti pèsè tractor fáwọn àgbèrò kò bọ́dún dé. ètò ẹ̀yáwó gbẹ̀yìn fáwọn oníṣòwò pẹ̀lú oníṣẹ́ owó. empowerment fáwọn youth ní gbogbo ìlú pátápátá. ẹ ò rí ìgbésà wa ó tọpẹ́. ọmọ sọ̀rọ̀ mọ́rọ́ṣẹ́ o. Rahman asọ̀rọ̀ mọ́rọ́ṣẹ́. ọmọ sọ̀rọ̀ mọ́rọ́ṣẹ́ o. káwí bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀ lọ́mọlúwàbí èèyàn. ọmọ sọ̀rọ̀ mọ́rọ́ṣẹ́ o. Rahman ọmọ sọ̀rọ̀ mọ́rọ́ṣẹ́. Káyọ̀dé Àlàbí o. ọmọ sọ̀rọ̀ mọ́rọ́ṣẹ́. Káyọ̀dé Àlàbí o. ọmọ sọ̀rọ̀ mọ́rọ́ṣẹ́. káwí bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀ òun lọ́mọlúwàbí èèyàn. ọmọ sọ̀rọ̀ mọ́rọ́ṣẹ́. gbogbo parties member pátápátá ilé tá a kọ́ ó gbọ́dọ̀ wọ ọba kó dúró ti wá o. ká fọwọ́sowọ́pọ̀ kó lè dá ẹ má jẹ́ lé ọ̀hún owó. bàbá lè ní sùúrù gbogbo wa la ó jèrè pátá. bàbá lè ní sùúrù gbogbo wa la ó ṣàṣì orí. lọ́la láwùrà bí ó kí Kwara mọ́ bàjẹ́ láéláé. àwọn aláàfáà wa ẹ jẹ́ ká túbọ̀ kún fún àdúrà o pẹ̀lú àwọn pásítọ̀. fèsì wọ́ndà kí Kwara má bàjẹ́. Káyọ̀dé Oyin Subaru. Ọlátúnjí Mùmínì. Bàràdánà nẹ́fẹ̀ẹ́ lóní ká sì máa fẹ́ yìí dúpẹ́dúpẹ́.